fọkàn mi jẹ́ kí n sára sáyà rẹ̀ sátìrú mi súnmọ́ mi sátìjì fẹ́ sókè Jésù fọkàn mi jẹ́ kí n sára. Àpáta ìgbàlà wa ọba tí gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀ ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run. À ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yín Olúwa máa sìn wá lọ. Ọ̀rọ̀ náà tí a wò ní orúkọ Jésù Kristi jẹ́ kó ti ẹnu àti àṣẹ nítorí tí a béèrè ní orúkọ Jésù Kristi Olúwa tó lè dáhùn wa. Ọ̀rọ̀ tí a máa fi bára wa sọ̀rọ̀ ní òní tí í ṣe ọjọ́ ìkọkànlélọ́gbọ̀n oṣù ìkẹrin ọdún 2025. Àkọlé ọ̀rọ̀ náà ni ẹ̀ṣẹ̀ à ń lọ́kọ tàbí à ń láya tàbí à ń lóyún. Sin connected with marriage. Lórúkọ Jésù Kristi àti ṣẹ̀ṣẹ̀. Amen. Ìgbésẹ̀ ìkíní nínú ìgbésí ayé ọmọ ènìyàn The first step in the life of a person ni is à ń lọ́kọ tàbí à ń láya. getting married. Lẹ́yìn ìgbà tí a bá ti dàgbà tá a ti lọ sílé ìwé tá a ti kàwé tá a wá rí pé àkókò After náà school. tó láti dá dúró gẹ́gẹ́ bí ọmọkùnrin àbí bí ọmọbìnrin. When it's time for you Ní ìgbà náà la máa ń sọ to pé start a your fẹ́ work. lọ́kọ àbí a fẹ́ láya. That's the next step. Ìwé Genesis Genesis ìkejì chapter 2, ẹsẹ̀ ìkejì dín ní ogún. verse 18. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi ò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Kò dára kí ọkùnrin náà kó dìjọ máa gbé It's ó not- nìkan máa dá gbé. It's not good for a guy Olúwa to ní stay òun ó alone ṣe ìrànlọ́wọ́ Because- tó dàbí ọkùnrin náà fún un. because God said it's going to Which means create pé another person. obìnrin á jẹ́ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ sí àwọn ọkọ wa. Ní ìjọ́ kan mò ń ka ìwé Genesis náà ni. One day she was reading Genesis Wọ́n máa ń sọ pé àwa ènìyàn iṣẹ́ ọjọ́ kẹfà ni wá. and the same the woman Ṣùgbọ́n èmi wò ó nínú ọkàn mi pé mi rò pé a dá obìnrin ní ọjọ́ kẹfà o. Àwọn ọkùnrin ni wọ́n dá ní ọjọ́ kẹfà. she don't think they created So àwa obìnrin àti ẹ̀mọ ọjọ́ tá a dá wa torí kò sí nínú ìwé mímọ́ pé ìgbà báyìí la dá àwọn obìnrin. because it's not in the Bible that they said this is the day they created female. Ṣùgbọ́n gbogbo wa máa ń kara wa fún iṣẹ́ ọjọ́ kẹfà. But everybody regard themselves as the sixth day, Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, as she said earlier. nígbà tí a bá tó lọ́kọ When it's time for you to get married, tá a bá tó ní aya gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ as the Bible says, wípé kò dára it's not kí good. ọkùnrin náà àti obìnrin kí wọ́n máa gbé lọ́tọ̀ọ̀tọ̀. It's not good for a Ọlọ́run female wá and a dá male to obìnrin gẹ́gẹ́ separate bí olùrànlọ́wọ́ fún ọkùnrin. because God created both to Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ bi wá léèrè ni wípé ǹjẹ́ a jẹ́ olùrànlọ́wọ́ ní tòótọ́? the question is, are we helping ourselves? Ṣé à ń ran àwọn ọkọ wa lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin? Are we helping our husband as a wife? A bá fẹ́ gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ. If you want to take a step as Táwa God says, pàápàá dẹ̀ ti pinnu gẹ́gẹ́ bí obìnrin láti fi lé ìyá àti bàbá wa sílẹ̀ láti lọ máa gbé pẹ̀lú ọkọ wa. to leave our parents' life and go to our husband's house. Ó yẹ ká mọ ohun tá à ń ṣe at that particular time. We ought to know what we are doing. Tá a bá tẹ̀síwájú nínú ìwé Matthew, If you go further in the book of Matthew, Matthew 22, Matthew 22, ẹsẹ̀ ìkarùnléníogún verse 25 dé ọgbọ̀n. to 30. Àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa. Èyí kìíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó.
ó kú. Bí kò ti ní ìrú ọmọ, ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. wọ́n ní ó fi please continue to 30. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èkejì pẹ̀lú àti ẹ̀kẹta títí ó fi dé èkeje. Níkẹyìn gbogbo wọn, obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ ní àjíǹde òkú, aya ti ta ni yóò wá ṣe nínú àwọn méjèèjì? Nítorí gbogbo wọn ni ó ṣàní. Jésù dáhùn, ó sì wí fún pé, ẹ̀yin ṣìnà, nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́, ẹ kò sì mọ agbára Ọlọ́run. Nítorí pé ní àjíǹde òkú, wọ́n gbé ìyàwó, a sì fi wọ́n fún. Thank you very much. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe mistake yìí. A lot of people do this mistake. Even pẹ̀lú pé wọ́n ti rí kà dáadáa nínú ìwé mímọ́. Even if they read it in the Bible. Oríṣiríṣi nǹkan ló lè fà á There are various things that can cause tí ọkọ fi fi aya sílẹ̀ tàbí tí aya fi fi ọkọ sílẹ̀. divorce. Ṣùgbọ́n nǹkan tí ìwé mímọ́ yìí jẹ́ kó yá wa ní pé But the Bible let us know that ó ṣeé ṣe kó jẹ́ pé ikú ló pín wọn níyà. there's a probability that it's Lẹ́yìn death ìgbà that tí is ikú wá pín àwọn tó pín ọkọ àkọ́kọ́ ní ìyà pẹ̀lú ìyàwó rẹ̀. when death separates, Kò ṣáà ní dúró pé kó má lọ́kọ. the person is not going to win. Ó decide láti ní ọkọ The mìíràn. person will follow more. Ìyẹn náà tún kú, ìkejì kú, ìkẹta kú. Bíbélì wa ń bèrè lọ́wọ́ wa wípé tó bá di ọjọ́ àjíǹde ta ló máa ní ìyàwó? Àti ìsúwé bóyá ẹni yẹn mọ̀ pé lọ́jọ́ àjíǹde o, oníkàwé máa dúró pẹ̀lú ìyàwó tàbí pẹ̀lú ọkọ rẹ̀. Tó tí ò lè possible yìí, That's not possible. kò lè ṣeé ṣe. It's not Ní possible. Bíbélì ṣe sọ fún wa pé That's why the ní Bible let us know that. ọjọ́ àjíǹde yẹn kò sí wípé ìyàwó lágbájá rèé ìyàwó làkàṣègbè rèé. Ó ti ní wọn ní ìgbà yẹn wọ́n sì ti kú. Mo gbà á ládùúrà pé gbogbo ohun tó dàbí ìnira nínú ayé wa lórúkọ Jésù Kristi Ọlọ́run máa sọ wọ́n di òkú. Àmín. A dẹ̀ máa rí ìgbéǹde ayọ̀ nínú ayé wa. Àmín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nígbà tá a bá ń lọ sí inú ìwé Mark orí 12. Chapter 12. Jẹ́ ní àjíǹde, Jẹ́ ní àjíǹde. nígbà tí wọ́n bá jíǹde. Nígbà tí wọ́n bá jíǹde, Nígbà tí wọ́n bá jí. aya ta ni yóò wá ṣe nínú wọn? Aya ta ló máa jẹ́ nínú àwọn tó bá ti kú yìí? Ókè, ó fẹ́ ó kú, ó fẹ́ bí ó kú, ó fẹ́ tírí, ó fẹ́ sí ó kú. Bíbélì wa ń sọ fún wa pé ókè o, nígbà tá a bá ń sọ pé ìyàwó lágbájá rèé, ìyàwó làkàṣègbè rèé, nígbà tó bá kú lọ́jọ́ àjíǹde, ìyàwó ta ni ó jẹ́? Kì í ṣe pé bóyá ìgbà táwọn bọ̀ wálé ayé Olúwa ti sọ pé dandan lágbájá It's báyìí not as if ẹni God báyìí ló already máa made jẹ́ it ọkọ ẹ títí compulsory. ayérayé. Tí ikú bá ti pín wọn níyà, ìgbéyàwó yẹn ti parí nìyẹn. When death already separates you, that means the marriage is Tó gone. tó bá fẹ́ lòmíràn, So when you marry another tó person, bá tún wá fẹ́ tíyẹn náà bá tún kú, ìgbéyàwó náà ti parí nìyẹn. that want to die, that means Kò sí wípé marriage is gone. ìyàwó lágbájá àbí ìyàwó làkàṣègbè. Ẹni tó bá ti kú, wákàtí tiẹ̀ ti tó He ní who died, ó ti lọ that's the nìyẹn. person's Kò time. sí pé èmi ni mo fẹ́ lágbájá, èmi ni mo fẹ́ kò sí yẹn mọ́. There's no more marriage. Lórúkọ Jésù Kristi. Àníkú léwe. Amen. Àníkú ní rèwerèwe. À pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ká tó kú. Àdẹ̀níkú ká fi ìyàwó wa sílẹ̀ tàbí ká fi ọmọ wa sílẹ̀ láìpẹ́ ọjọ́. Àmín. À á dàgbà, à á darúgbó láàrin ara wa. Àmín. Mo gbà á ládùúrà wípé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọmọ rere ó máa gbẹ̀yìn wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùdáǹdè wa. Àmín. Báyìí ni a parí ẹ̀kọ́ náà kí Olúwa kí ó bù sí gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ yẹ kí a gbàdúrà níbi tí a wà wípé kí Olúwa kó fún wa ní ẹ̀mí láti lè ní ìbẹ̀rù òun, agbára láti lè máa rìn ní ọ̀nà tó tọ́ láti lè pa òfin Ọlọ́run mọ́ kí Ọlọ́run kó fi fún wa. Jésù
olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀ á sí mi lé, nílé wa lókè láwọn, bí ìfẹ́ náà ti tóbi tó. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà, dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi
Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹrí ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, bàbá aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jìni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, ó dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ ó rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere,
àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.